ẹ gbọ́ kí ni dáadáa ẹ má bínú kọjọ́ ti lọ àfáwọn oníyàwó mẹ́ta tá ń gbà níjó wọn lójọ́ yọ̀ lọ àwọn náà sì tó bẹ́ẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ. ṣe rí ní ìyẹ́jọ́ tí mi ṣe ń bí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó dùn mọ́ mi pọ̀ gan-an tí n bá wá sọ kò dáa. arábìnrin kan wá kí jímọ̀ mi wọ́n lọ gba owó àjọ nílé alájọ owó yẹn jẹ́ 110,000 naira bí wọ́n ṣe wá gba owó yẹn tán nílé alájọ ni wọ́n wá jímọ̀ wọ́n wá kí jímọ̀ tán màmá òwò mọ́ wọ́n wá lọ́ọ́lé pé ìjọ jímọ̀ yẹn náà ni mo dógbò mọ̀ sọ nírọ̀lẹ́ mo wá ń bọ̀ lọ́nà kọ́ọ̀lù kan wọlé rìpítẹ́lì mo ṣáà wà lè ẹni yẹn wá ní sàárà lẹ́kùn ṣé màmá òwò mọ̀ sọ nìyẹn mo níbẹ̀ níbo lẹ́wà mo fẹ́ wá rí mo ní mo ń bọ̀ láti travel ní Ìbàdàn ní mo dé báyìí bàbá pẹ̀lú àwọn ọlọ́run kọ́lọ́ mi fẹ́ sọ wà máa dógbò mọ̀ sọ lónìí ó láago mélòó ní kóun padà wá wọn tó bá dáago 6 kó padà wá ó yẹ kí n ti lọ́fíìsì tó nígbà tó yá tí mo dé Takí ẹni yẹn tó pè padà ìmọ̀ọ́mù ń bọ́lẹ̀ dé àmọ́ ní mo ti wọ Ògbómọ̀ṣọ́ táàbà fi ṣẹ́jú 10 sí ó yẹ kí n wọnú ọ́fíìsì inṣàlá ọlọ́dà àwọn àbáyé lọ́fíìsì ó tún pè mí padà nígbà mo dé ọjà Ajagun níbo ló wà ní ìtìrì dé ọ́fíìsì mo ṣe pè mí ní ìsinmi mo sì ní ó nítorí pé owó olówó kan wà lọ́wọ́ òun tó ń rí jímọ̀ ni òun sì ti wá bẹ̀ ó tó ẹ̀mẹ́ta òun ò rí òun ò sì fẹ́ fún ẹnì kankan ẹ̀yin ló ń fẹ́ fi lé lọ́wọ́ ló ń ṣe ń béèrè kódà owó náà 110,000 ni kódà okùn ẹran ń bẹ nínú owó yẹn tí wọ́n dì mọ́ ṣùgbọ́n òun ti sọ okùn ẹran yẹn nù ká má máa sọ pé òun mọ̀gbọ̀n ẹran káàkiri ṣùgbọ́n ó wà lọ́wọ́ òun ṣẹ́rí gbogbo àlàyé tó ń ṣe fún mi yẹn mo ti di ọ́fíìsì mo wá lọ́dà mo ti wà lọ́fíìsì máa bọ̀ olóhùn bọ̀ bí mo ṣe wá wọnú ọ́fíìsì àwọn yúùtù wa ń ta mo kàn jáde padà àjọ ń dápàrà wọn fún mi ní ọ́pdéètì gbogbo lọ yí mọ̀ náà àpótá bá jẹ wà mí ẹ̀mí náà ò lè dálé mọ́ mọ́ náà mọ̀ fàmílà jọ lè mìíràn mọ̀ fà wọn fìlà náà obìnrin tó wù ẹ̀ sọnù yẹn obìnrin yẹn wá dé kò dá ìmọ̀ mọ̀ láàrin àwọn tó wà bẹ̀ ó kàn dúró ni ẹjọ́ mọ́mọ́ ni mo ń béèrè àwọn tó sì wà bẹ̀ láyé wọn àjẹsọ pé mọ́mọ́ ni àwọn òkúta ara wa ni tó nábà ní ṣé ò sí ó ní owó òun lọ́sọ̀nù ní nǹkan 110,000 ní kódà tẹ bá dé lálọ́ yẹn ní ìṣòkun ẹran bẹ́ẹ̀ ó yẹ kú nìyẹn ìkan náà àwọn yúùtì yẹn wá sọ fún pé ẹ lọ bá bàbá kọ̀wé ẹ lọ sẹ́gbẹ̀ẹ́ lọ́hùn ẹ lọ sọ fún wọn tí nǹkan bá sọ ní mọ́sálásí àkòwé wọn máa ń sọ fún kì í ṣe mọ́mù ìmáàmù dà alẹ́ lọ wọ́n já kara mọ́ lọ èyí sì ti mọ̀ pé wọ́n ti bá rówó ọ wá lọ nígbà tí èyí darí dé ọmọ tí ó ń pè ó ti dé wọ́n á ní ká ń pè yá wa ẹ̀kọ́ obìnrin àkọ́kọ́ ṣe rí ọkàn balẹ̀ dáadáa wípé àwọn èèyàn ńlá gbọ́ yẹ́sì l'Ógbómọ̀ṣọ́ inú mi dùn pọ̀ kan lọ́nà ṣe èèyàn lè sọ nǹkan nù nínú mọ́sálásí wa bá a ṣe tó yìí káàsì ọmọ sọ̀rọ̀ alhamdulillahi rabbil alamin ìtumọ̀ ẹni pé bá a ṣe ń wájú mọ̀ ní tá à ń kọ́ à ń gbọ́ yé o kí gbogbo wa tá à ń gbọ́rọ̀ lọ́yé ọlọ́nkọ́ máṣá ìgbàjọ sí ẹlẹ́ẹ̀kejì in tó jẹ́ kí ó tó wá dùn mọ́ mi pọ̀ gan ni wípé àwọn ọmọ mẹ́ta ni wọ́n yówó yìí àwọn mẹ́ta ẹnìkan ló gbé nílẹ̀ ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n jọ ń lọ tó ní kí ló rí owó ni kí ló rí owó ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta unanimously wọ́n dẹ̀ gbà pé káwọn lọ gbé fún ìmọ̀ àárín kankan ní wọn tó sọ pé rárá o àwọn mẹ́tẹ̀ẹ̀ta gbà pé káwọn dá owó yẹn padà fún ìmọ̀ fẹ́ ní ó dé ṣẹ́rí ṣé kí wá sọ tó ṣe nílé ìmọ̀jú bẹ́ẹ̀ máa sọ éèjì àwọn ọmọ ẹ̀ fún yín 16 24 23 ókè àwọn mẹ́rin 18 àwọn ọ̀dọ́ tó ṣe pé àwọn ni wọ́n máa ń ṣe yahoo jù lásìkò táwà àwọn ni wọ́n ń wá owó pé aṣáfẹ́ lówó abẹ́ lówó ẹ wo éèjì yẹn àwọn kéékèèké wọ́n dẹ̀ gbà láti dá owó yẹn padà ẹ̀yin ọ̀dọ́ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹ ṣeun ẹ̀ ń wú mi lórí ẹ̀ ń ṣe dáadáa kò sólè nù wa mọ́ kò sálù jìbìtì nù wa mọ́ kò sí oníṣìnà nù wa mọ́ kò sí ẹni tí mu sìgá ńlá nù wa mọ́ gbogbo àwọn tí ọ̀dá kò sí nù wa mọ́ àdúgbò lọ́dọ̀ Ọlọ́run àsọdọ̀ wa nìkan lèèyàn lè mọ́ wá tọ́mọ rẹ̀ ó fi dọmọ lúàbí àṣẹ ìwọ tọ́mọ rẹ̀ ọ̀bá sí bí àṣeyàwó dà á celebrate wọn
sẹ́rí àkọ́kọ́ Abdulsalam Bushra kẹ́mísì lọ́mọ yẹn kọ́ ọmọlé olúgbèmí ní mọ́sífà torí tó bá ṣe bá burú náà ló ṣe wọ́n ṣáàdà kọ́ lé wọn àṣẹlé olúgbèmí àṣẹlé tó dáa ni ọmọ rẹ ní bẹ́ẹ̀ àwọn èèyàn àgbàkà ni wọ́n wà mẹ́. lẹ́yìn náà Oyèwùnmí rísíkà ọmọlé Oyèwùnmí Ajagungbadé ni ọmọlé Ṣọ̀ún àná ni ọmọ 24 years ni òun kọ́ tẹ́lọ̀ lọ́wọ́ 3 years ni àṣẹlé bàṣà àṣẹlé eré ni àṣẹlé Oyèwùnmí Ajagungbadé ọba Jímọ̀ Oyèwùnmí Ajagungbadé dìtọ̀ JP CFR COL the 20th of Ogbomoso land asọmọre ní bẹ́ẹ̀lì wọn arọmọlé wọn náà bẹ́ẹ̀ lẹ́yìn náà Abdulgani Nimas ọmọlé arẹsẹ̀ jówì ni ọmọ 18 years ni ọmọdé arẹsẹ̀ jówì gbogbo àwọn ọmọ yìí ọlọ́jẹ̀wò sórí rẹ̀ wọ́n wá fẹ́ bẹ gbogbo àwa jọmọ́ sára àwọn ọmọ yìí iṣẹ́ tí wọ́n ń kọ́ jọmọ́ àwa ni mo fẹ́ kára rẹ̀ iṣẹ́ fún wọn ká fi compensate àwọn ọmọ yẹn kí wọ́n lè mọ̀ pé n táwọn ń ṣe yìí ọ̀dà tó ṣe báyìí nísìn irinṣẹ́ wọn tí wọ́n mọ̀ lò ńgbà wọn bá kọ́ṣẹ́ tán ká ti bá wọn rà á lẹ̀ nígbà tí wọ́n bá fi ṣe tán wọ́n lè bá lẹ̀ ní tí wọ́n lọ́wọ́ sí fáwọn ọmọ ìmọ̀ ronú ẹ̀ ká lè fi encourage wọn kọ́ lè máa ṣe dáadáa á bẹ̀ lè fi encourage ẹlòmíì náà kó wọn lè máa ṣe dáadáa ṣùgbọ́n from the office of the Grand Chief Imam of Ogbomoso land lébi fúnra mi lápò ara mi ní ti mú ìṣòwò jàmọ́ àpò ara mi ní ti mú ọmọ kọ̀ọ̀kan máa fún wọn ní 100,000 naira ọmọ kọ̀ọ̀kan ní ìgbálọ́dọ̀ ẹnì kankan o kì í sì ṣòwò jàmọ́ o nínú owó káàkiri ayé táwọn káàkiri ó ní o bó ti yé ní ìsìn so ẹ má mọ̀ sí sí òun káàkiri àní ọ̀bá sún nà mú ọlọ́run jẹ gbọ́n náà so insha Allah lómi náà wọ́n gbà ó lórí ìṣọ̀lá o tá a bá ṣe fi jímọ̀ tán ní ìsìn àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin wọ́n wá bá mi ní ọ́fíìsì màá fún wọn ní 100,000 naira each from a personal boss ọlọ́run ṣe fara sí.